ọ̀rọ̀ tí wọ́n ní ọkùnrin tó lówó jù ní gbogbo ilẹ̀ adúláwọ̀ àti Nàìjíríà lápapọ̀ Alhaji Aliko Dangote tó sọ nípa gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ògùn sẹ́nẹ́tọ̀ Ìbíkúnlé Amósùn ó mà ti dariwo ńlá ó ti fẹ́ di wàhálà ńlá o bẹ́ẹ̀ ni Amósùn náà ó ti gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún. Ìjẹ́ àṣírí wo ni Dangote tú nípa Amósùn àti pé ọ̀rọ̀ wo ló sọ tó di wàhálà tí Amósùn fi ń gbé ìgbésẹ̀? Ó mà ní bí Dangote tó ṣe kó àwọn oníròyìn jọ lọ́jọ́ Sunday méjì sẹ́yìn ọjọ́ Sunday tó lọ lọ́hùn-ún tó kó wọn lọ sí ilé ìfọpo tó kọ́ sí agbègbè Ìdàṣọ ìyẹn ní Ìbẹ̀jú Lẹ́kì ní ìpínlẹ̀ Èkó láti jẹ́ kí wọ́n rí iṣẹ́ ribiribi tó ti ṣe tó sì jẹ́ pé lásìkò tó ń bá àwọn oníròyìn náà sọ̀rọ̀ ni wọ́n ló jẹ́ kó di mọ̀ pé ilé ìfọpo tó ń kọ́ sẹ́kọ̀ọ́ yìí ìpínlẹ̀ Ògùn ló ń fẹ́ kọ́ sí lábẹ́ lásìkò tí Amósùn ṣe ìjọba ìyún lásìkò tí Amósùn tó ṣe ìjọba ìpínlẹ̀ Ògùn láàrin ọdún 2011 sí ọdún 2019 ó ní lásìkò gbà náà inú òun fẹ́ gbé ilé ìfọpo òun lọ sí ìpínlẹ̀ Ògùn ṣùgbọ́n tí ó ní Amósùn kò fààyè gba òun ló jẹ́ kí òun wá sí ìpínlẹ̀ Èkó. Ṣá o nínú ìfọ̀rọ̀wérọ̀ ẹni ìwé ìròyìn Guardian làwọn máa fi kọ àpilẹ̀kọ olóòtú wọn tí wọ́n ń pè ní editorial nígbà tí wọ́n kọ síbẹ̀ wípé Dangote sọ pé Amósùn àwọn nǹkan bíi jẹgúdújẹrá àti àbẹ̀tẹ́lẹ̀ tó ń béèrè lọ́wọ́ òun ló jẹ́ kóun sá kúrò ní ìpínlẹ̀ Ògùn kóun wá sí ìpínlẹ̀ Èkó tó ti fààyè gba òun. Gbàrà tí ìwé ìròyìn Guardian tó gbé ilé ìjáde nínú àti bí Amósùn pé àṣírí burúkú tí ò sí òótọ́ níbẹ̀ ni wọ́n tú nípa òun. Ní báyìí Amósùn ó ti ní kí amòfin ìyún agbẹjọ́rò ẹ̀ amòfin Sani Adio tó jẹ́ amòfin àgbà ní Nàìjíríà Senior Advocate of Nigeria SAN ó ti ní kó kọ lẹ́tà sí ìwé ìròyìn Guardian o bẹ́ẹ̀ la fìdí ẹ̀ múlẹ̀ pé lọ́jọ́ 23 oṣù keje tá a wà yìí tí í ṣe ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọ̀sẹ̀ yìí ìní lẹ́tà agbẹjọ́rò Amósùn ló dé ilé ìwé ìròyìn Guardian wípé wọ́n fẹ́ bà òun lórúkọ jẹ́ ni wípé òun kò béèrè àbẹ̀tẹ́lẹ̀ tàbí nǹkan jẹgúdújẹrá kankan lọ́wọ́ Dangote àti pé kò sóòótọ́ ọ̀rọ̀ nínú nǹkan tán sọ. Kódà Amósùn jẹ́ kí ìwé ìròyìn náà mọ̀ wípé gbogbo orúkọ rere tó ń ti kó jọ láti bí ogójì ọdún táwọn èèyàn mú sí olóòótọ́ ọ̀rọ̀ tí wọ́n rọra kọ náà wọ́n fẹ́ fi bàjẹ́ pátápátá tó sì jẹ́ kó di mímọ̀ pé kán lọ ṣàtúnṣe o kán sì tọrọ àforíjì lọ́wọ́ òun nítorí pé òun kò gba ìbéèrè àbẹ̀tẹ́lẹ̀ tàbí ohunkóhun lọ́wọ́ Dangote láti gbé ilé ìfọpo ẹ̀ sí ìpínlẹ̀ Ògùn.